Allahu la ilaha illa huwa al-hayyul qayyum. Allahu la ilaha illa huwa al-hayyul qayyum. Wàá ṣe 313 every day anytime tó bá wù ẹ́. Wàá dẹ̀ máa ṣe pẹ̀lú sàárà. Máa ṣe nínú àwẹ̀ kó tún máa ṣe lẹ́yìn àwẹ̀. Àdúà tó lágbára ni. Allahu la ilaha illa huwa al-hayyul qayyum. Ibẹ̀ ló máa kà á dé. Tọ́ta bá pọ̀ tí wọ́n gbé gidi náà èèyàn tí yàn ń fà tí ò tóra wọn, tí wọ́n ṣépè sọ̀yàn, tẹ́mi òkùnkùn ń dàyàn láàmú, táwọn ẹni bí ń dàyàn láàmú, tí wọ́n da ọ̀nà èèyàn rú. Allahu la ilaha illa huwa al-hayyul qayyum. Ibẹ̀ yẹn ló máa kà á dé 313 ló máa ṣe. Fi fídíò yìí ránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀ kó dẹ̀ farabalẹ̀ gbọ́ fídíò yìí kó lè ṣe é láǹfààní síwájú kó tó ṣàdúrà yìí àbí tó bá ṣàdúrà yìí tán. Nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní. Àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 0123 214254. Account number fáwọn aláìní 0123214254. Wema Bank of Nigeria. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run ẹ get miracle leaves. Ó lágbára púpọ̀ jù. Ewé ọ̀tọ̀tọ̀ 100 àti máa Zemzem la fi preserve senna leaf. Ikùn èèyàn wú ni wọ́n tàyàn lọ́fà ni. Ó jẹ àwọn àfúnjẹ tó ti wà ń kún èèyàn, ẹsẹ̀ èèyàn wú. Ikú nìkan ni kò lè wò ó wà effective gidi. First aid ni tíyàn gbọ́dọ̀ nílé. Òun àti all in one. Òun láti ní all in one lé. Prevention ni treatment ni cure ni gbogbo product wa ló wà halal. Ó wà effective gidi. Ẹ get memory booster ilham ìsọ̀yè fún ọmọdé àti fún àgbàlagbà tó ń gbàgbé nǹkan. Ẹ get caterpillar fún obìnrin tí ẹ̀dá ń dà láàmú àbí sọmú roro àbí tó ní infection tí ó lè conceive. Ẹ get tọkọtìyàwó lè lò, bẹ́ẹ̀ ni ọkùnrin tó ní infection lè lò caterpillar. Ẹ get transformer 1100 power fún ọkùnrin tó yẹ pé kò lè perform, kò lè gbéná wọlé dáadáa lọ́dọ̀ ìyàwó ẹ̀. Tó bá fẹ́ kó lágbára kó get caterpillar àti transformer àti miracle leaves. So iṣẹ́ a balance ó wà òkè gan. Quick erection, quick ejaculation. Bẹ́ẹ̀ ni ẹ get bulldozer med fibroid oyún ìju àti blockage tube tuber blockage ó wà effective gidi bulldozer. Ẹ get black seed powder àti black seed oil àti virgin olive oil seitun ẹ get ẹ. So àwọn nǹkan wọ̀nyí ó wà effective. A tún wá ní àwọn halal powder tó yẹ pé kì í ṣoṣólẹ̀, kì í ṣẹ̀bẹ̀ àgbà, kì í ṣe àwúre, kì í ṣẹ̀yọnú ayé. O bẹ́ẹ̀ ní bọ́ọ̀dì Ọlọ́run ọba ló ń control ayé. Àmọ́ tọ́wọ́ ẹ bá tẹ àwọn powder ibi sí ní láì tààlà. Solid barrier máa wà láàrin wa àti evil world. Monitoring spirit onírí ẹmọ wà wá máa rógo ẹlù gbogbo nǹkan máa lo àlákàlà ní forí kókó alátakùn jẹun lójú oorun ìbálòpọ̀ ojú oorun ni. Gbogbo àwọn kan lọ́dọọdún yẹn ó máa dohun gbàgbé wọn ní access sí ẹmọ. Bẹ́ẹ̀ ni bí sínú láì tààlà wá ní àwọn special yàtọ̀ sáwọn package tó ń wò wájú mi aláwọn special tá a máa ń ṣe fáwọn èèyàn bí ẹni tó ní diabetics. Ó lọ́wọ́ ayénú ni ó lẹ́sẹ̀ ayénú ni tó ṣà sick àbí ó ní diabetics within a month sugar máa kúrò ní system ẹ̀. Àbọ́kùnrin tí wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀ tí wọ́n ń lò ní evil world tí wọ́n jẹ́ kó lásẹ̀ sí nǹkan ọmọkùnrin ẹ̀ aláwọn pákéjì mìta máa ń ṣe fún wọn. Abẹ́ni tó obìnrin tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ ètò ọmọ ó ní dìgá ẹdí àyìn tó wá fẹ́ ṣàbí amọ̀ wàá wo nǹkan jẹ́ síkùn ẹ̀. Bẹ́ẹ̀ ni aláwọn pákéjì tá máa ń ṣe fún wọn. Abẹ́ni tó ń fa tí ò tóra wọn tẹ́mi òkùnkùn ń dà láàmú tí wọ́n dúró sí lọ́rùn pé kò ní déèyàn àbó wà ń lo òyìnbó bí aláìsí àbí wọ́n dẹ́kun gbèsè sí àbí lọ síwájú òba. Gbogbo àwọn both natural and spiritual sickness and natural and spiritual sickness àti the spiritual nínú ìgbésí ayé tí wọ́n ń bá yàn fà ẹ contact Global Dahiratu Dhikrlahi Islamic Organization Health and Spiritual Department lórí +234 810 913 1425. Ẹ contact wa lórí +234 810 913 1425. A wà lórí WhatsApp, a wà lórí ẹ̀dẹ̀lẹ̀ pé wá direct lẹ́ẹ̀kan sí ẹ WhatsApp wa lórí +234 810 913 1425. A wà ní Òkè Ògùn Mádàgbáyún Ìbẹ̀jú Lẹ́kì Ẹ̀pẹ́ Expressway. Bẹ́ẹ̀ ni ètò àwẹ̀ wà tá máa fi yanjú kéèsì yín tó legit. Ètò sàárà wà tá máa fi yanjú kéèsì yín tó legit. Àwọn halal powder wà tá máa fi yanjú kéèsì yín tá máa perform fún yín. Àwọn onífìtọ̀ fọ̀gbẹ́ àdẹ ní sí kẹrẹ́fjì fún yín láti evil world. Bẹ́ẹ̀ ni ibi tí halal bá ti ń sọ̀rọ̀ aráàmù máa ń sá lọ ni. Ẹ contact wa fẹ́ ìkéyìí nínú ìpèníjà. Tẹ́ bá fẹ́ rí wa kò sí problem. Jẹ́ nǹkankan o Ọlọ́run ọba ní nǹkan o. Wala taqulanna li shay'in inni fa'ilu zalika gadan illa an yasha Allah. So and also la tuzaku anfusakum huwa a'lamu biman ittaqa. Iṣẹ́ tí wọ́n bí wa sínú ẹ̀ ní táwa náà wá sinmi táwa wá ìmọ̀ yẹn káàkiri gbogbo ayé. Alhamdulillahi rabbil alamin. Ṣe fàárí o Ọlọ́run ọba má pera ẹ ní nǹkan Ọlọ́run ọba ní nǹkan. Ma salam wa ila liqa'i torí pé kí ni inna li zata lillahi jami'a gbogbo agbára Ọlọ́run ọba ló ní fídíò.